fẹ́ jẹ́ kó sinmi sí ni ọ̀dọ̀ tá fẹ́ jẹ́ kó da ọkàn dé ni ọ̀dọ̀ tá fẹ́ kó máa wà ní àwọn àwo alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi. alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi. àwọn náà ni ahlu sufa àtàwọn tí wọ́n tún rí bí wọn láwọn ọmọ kéwúre láwọn mùrídì re tó yẹ sí pé Ọlọ́run ọba ni wọ́n ń wá ìmọ̀ ni wọ́n ń wá a sọ̀rọ̀ fún wa nípa ìpìlẹ̀ tẹ́rìbíyà nínú Al-Qur'an ní bí òní ìbẹ̀rẹ̀ ìbẹ̀kọ̀ Ọlọ́run wá fẹ́ júwe àwọn ọmọ kéwú tó fẹ́ ṣe tẹ́rìbíyà fún Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam tí wọ́n ṣe tán tí wọ́n fẹ́ gba ìmọ̀ tán ṣe tán tó fẹ́ gba ẹ̀kọ́ Ọlọ́run ní ogoro àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá ti dé nítorí tọ́lọ́run lillahi fillahi billahi Ọlọ́run ní ìwà Ànábì farabalẹ̀ sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ dáadáa ti wà láwọn ṣí yìí wọ́n fẹ́ kéwú láàárọ̀ wọ́n fẹ́ kéwú lọ́sàn kéwú àti tẹ́rìbíyà wọ́n fẹ́ gbà lọ́dọ̀ Ànábì lẹ́ẹ̀kan náà wọ́n kéwú láàárọ̀ wọ́n kéwú lọ́sàn Ọlọ́run ní àwọn tá fẹ́ kó máa wà pẹ̀lú wọn nù ní yuriduna wajhahu wala ta'du'inaka anhum turidu zinatal hayati dunya. yuriduna wajhahu kò sí tí wọ́n ń wá bí kì bá ṣe ìyọ́nú Ọlọ́run yuriduna wajhahu wọn wá nǹkan míì káàkiri tó tayọ ìyọ́nú Ọlọ́run. yuriduna wajhahu. gbogbo ọmọ kéwú tí ń lọ lé kéwú kò sí ní tá a fi ń lọ lé kéwú mágísà wa àkọ́kọ́ ń bẹ náà ni wípé ká lè rí ìyọ́nú Ọlọ́run. yuriduna wajhahu. mágísà wa àkọ́kọ́ kíbẹ̀rù Ọlọ́run ọba kó lè jókòó sí wa lẹ́mìí ká lè ba àárín àwa àtọ́ba tó níwá kó lè bá a dá àárín àwùjọ ká fi bẹ̀rù Ọlọ́run ọba ká fi bá àwùjọ lò kó lè bá a dá. mùrídì tí ń lọ ọ̀dọ̀ ṣéwù tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nípa tẹ́rìbíyà kò sí tí ń wá bí kì bá ṣe ìyọ́nú Ọlọ́run ní ń wá lákọ̀ọ́kọ́ ìbẹ̀rù Ọlọ́run ọba ní ń wá bó ti fẹ́ sopọ̀ mọ́ Ọlọ́run ọba tí ò ní gé nígbà kan yuriduna wajhahu. wala ta'du'inaka anhum turidu zinatal hayati dunya. ta'du'inaka anhum Ọlọ́run rẹ̀ Muhammadu sallallahu alaihi wasallam tó ń jẹ́ ṣéèkù tẹ́rìbíyà àgbà Ọlọ́run la ta'du'inaka anhum mọ́gbọ̀n ikú lọ́dọ̀ wọn àwọn àwo àwọn tí wọ́n ṣe tán tí wọ́n fẹ́ gbẹ̀kọ́ àwọn tí wọ́n wá lè kíw náà yìí tán tó fẹ́ kí ni o tó fẹ́ gbẹ̀kọ́ turidu zinatal zinatal hayati dunya. a mọ̀ pé ìwọ ń ṣe ẹni tí máa wáyé àmọ́ Ọlọ́run bá wá ló ń bẹ̀ pé turidu zinatal hayati dunya tó wà nítorí ayé kan ló fi fẹ́ kó lọ́dọ̀ àwọn yìí a ti ṣàlàyé fúnra wa pé bọ́lọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ àtàwòbíì tọ́lọ́run bá mú wá fáwọn ànábì Ọlọ́run kì í ṣe torí wọn ló fi mú wá torí àwa àlèhùnmọ̀ wọn ló fi mú wá kí nìdí ìdí ni wípé nítorí wípé wọ́n ní àìsímà wọ́n ní kí ni o àìsímà Ọlọ́run bá ń protect wọn wọ́n ní àìsímà oye àìsímà yẹn ni wọ́n ń pè ní lọ́dọ̀ àwọn onítààmù olóṣèlú wọ́n mọ̀ pé ní diplomasiya protection tí wọ́n máa fi protect bí alágbájá yìí ó ní protection so àwọn ànábì Ọlọ́run ọba wọ́n ní protection látọ̀dọ̀ Ọlọ́run ọba so tó bá mú tàwọn bí kò kàn wá fún wọn nítorí ìta wa ni ó ti ń ṣọ́ wọn náà òun dẹ̀ ló ṣe é tìyàrù wọn àwọn dẹ̀ ní afdal khalqillah nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba so ó lè gáìdì wọn pé kí wọ́n ṣe kíní wọ́n tún kàn rárá kẹ́ ẹ lè bá a mọ̀ wípé èèyàn ni wọ́n àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní wípé ẹ̀yin àlùmọ̀ wọn la fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́. wala ta'du'inaka anhum turidu zinatal hayati dunya. wala tutimman aghfalna qalbahu an dhikrina má tẹ̀lé àwọn tó yẹ sí pé àwọn Ọlọ́run ọba àti dí ọkàn wọn kúrò níbi ìrántí Ọlọ́run wọn ìwà lè kéwù aghfalna qalbahu an dhikrina. ẹgbẹ́ ìwé náà Ọlọ́run mú wá bá nẹ́bí nínú suratu Abasa mọ̀tọ́ náà sọ pé Abasa watawalla an ja'ahul a'ma so ìyún àwọn darasaati yẹn ó ń bọ̀ wá ọ̀nà wo ló ní Sufi lè gbà ló tí ó fi ṣe tẹ́rìbíyà fún mùrídì ṣé ò tọ̀ríkà tí àfọ onítẹ́rìbíyà ò fi ní ibi àfọ onítẹ́rìgbáyà àfọ onítẹ́rìbíyà kò fi ní ìdí kíni o àfọ onítẹ́rìgbáyà Islam kọ́ nígbà tí wọ́n wá bá ànábì wọ́n wá pẹ́ tó ń wá mọ̀ ń fẹ́ mọ́ ya Rasulullah àwọn olówó sì pé ànábì pé wá àwọn olè mọ́jú kó tàwọn tálíkà Ọlọ́run yìí o fáwọn lọ́jọ́ kan lọ́tọ̀ tí wọ́n máa fi attend sáwa so àwa tó jẹ́ sí pé high calibers so àlè mọ́jú kó tó àwọn olùsí Ọlọ́run wa ma yudrika la'allahu yazakka yadhakkaru fatanfa'ahu dhikra. ṣé ànábì ló ní tàwọn bí kò yẹn ànábì Ọlọ́run ló fi yọ sí wa ní èmi àti Ọlọ́run bá ń bá wí tọ́lá ànábì ní símọ̀ ìwò ní símọ̀ èmi ò ní símọ̀ so Ọlọ́run wá ń sọ bá ànábì ní pé wa taba wa kana amruhu furta. ó kọ́ wa wípé gbogbo ẹni tí wọ́n bá ṣe tẹ́rìbíyà fún yàn òun gan kọ́kọ́ nídìí tẹ́rìbíyà ṣáájú ṣé ewu tẹ́rìbíyà ìwọ náà kọ́kọ́ fi àyà ìṣe tẹ́rìbíyà ayé rẹ̀ náà tó o bá ti fi tẹ́rìbíyà ayé rẹ̀ tí wọ́n ti pé àwọn olówó ló gbé síwájú àwọn ẹ̀yin tó yẹ kí bẹ́ẹ̀ bá láwọn olówó tẹ́ dààmú ọgbọ́n àwọn ṣé ewu tẹ́rìbíyà ní olówó bá dé nísìnyí alájì wọ́n dààmú ni wọ́n dààmú mùrídì tó ń ṣe kí dímọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wọ́n gbàgbé ayé ẹ̀ nísìnyí tó lówó bá ti dé mùrídì yàn wúlò nínú ayé wọn mọ́ ní wọ́n bá ti lólówó kan mùrídì tó yẹ kí Ọlọ́run ló ń wá káàkiri ó fẹ́ mọ Ọlọ́run ó fẹ́ kẹ́kọ̀ọ́ ní olówó kan bá dé nísìnyí tó wá ra mọ́tò fún ṣéwù ó gbé jíìpù tẹ̀lé mùrídì yàn wúlò máa ayé tiẹ̀ ti lọ nìyẹn àwọn yóò náà ń pè ní ṣéwù use and dump kí wọ́n tó ẹ́ use and dump ni wọ́n
àfà yastakhdimunaka fi ladhati anfusihim fayazhabu al-umru la dunya wala din فيذهب الأمر لا فيذهب الأمر لا fayazhabu al-umru la dunya wala din yastakhdimunaka fi ladhati anfusihim wọ́n fẹ́ lu ayé wọn wọ́n lè bá fi tó tiẹ̀ ní wọ́n máa kéwú tó ṣe tẹ́rìbíyà lè kéwú abo ṣe tẹ́rìbíyà lọ́dọ̀ àfà oní tẹ́rìbíyà gba zamani níta wàyí Maulana Sheikh Adam Abdallah lórí الله تعالى عنه ó dẹ̀ wíri adakal barka elébùkẹ́ ó wọ́n wá parí tẹ́rìbíyà ń bẹ̀ ọ̀ wá rí bòmíì tó fẹ́ lọ àbíbí tí wọ́n ti ba tẹ́rìbíyà rí jẹ́ wá lọ́dọ̀ àwọn onítẹ́rìbíyà láwọn tó yẹ ti pé yastakhdimunaka fi ladhati anfusihim àwọn tó yẹ ti pé wọ́n lo ayé wọn kálẹ̀ fi tó tí wọ́n láyé tiẹ̀ kálẹ̀ fi tó tí wọ́n ní o fayazhabu al-umru ìgbésí ayé rẹ̀ wà lọ la dunya wala din ó ní ráyé ọ̀hún àlìkíyàmọ̀ tó ti bàjẹ́ kalẹ̀ gbọ́dọ̀ so àáfà onítẹ́rìbíyà àgbà tó lè jókòó ta yé ẹ̀ òun náà làáfà oní mímọ̀ tọlọ́hun tí ń lo mímọ̀ tó ní ló jásí gbogbo ṣéèkù tẹ́rìbíyà láyé ó gbọ́dọ̀ kọ́kọ́ fi ááyà yìí ṣe tẹ́rìbíyà fún rẹ̀ kó tó lórí tẹ́rìbíyà báyà gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe pàná Muhammad láṣẹ صلى الله عليه وسلم o Yorùbá nẹ́bí kò lè sórí rẹ̀ صلى الله عليه وسلم náà àwọn ọ̀rọ̀ kan máa ń lọ àwọn kan máa ń sọ wípé ẹnìkan ṣe kí lórí kíní fídíò tí wọ́n ṣe wọ́n àwọn òun ṣe àfẹ́sì ọ̀rọ̀ àmọ́ a máa ṣàlàyé ọ̀rọ̀ ó lè bá yí àwọn ẹni tí ò yé àtàwọn ẹni tí ẹ̀ ń fi jújú jọ wọ́n lójú wọ́n ní ẹgbẹ́ wíìrìdí àwọn kò ń ṣe ẹgbẹ́ ògbóni mo sọ pé ẹgbẹ́ ògbóni níbẹ̀ ni ẹ ti fẹ́ sọ ẹgbẹ́ ògbóni lọ́nà wo pẹ̀lú àwọn ṣùrùtù tọ̀ríkọ̀ tẹ́ gbé kalẹ̀ ṣùrùtù wo lẹ gbé kalẹ̀ kò dẹ̀ kí ń ṣe ọ̀rọ̀ tọ̀ríkọ̀ kan lèmi ń bá wí mo sọ mo ní bó ṣe wà nù Tìjàníyà ló wà nù kí ni o قادرية wà nù Kàdìríyà náà àwọn náà ní májẹ̀mú yẹn mo dẹ̀ ní gbogbo májẹ̀mú yẹn májẹ̀mú kí májẹ̀mú ni nítorí pé àgbọ̀ lẹ́nu Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala ṣáájú àgbọ̀rú ẹ̀ lẹ́nu Maulana Sheikh Abdul Qadir Jilani qaddasallahu sirrahu àgbọ̀ lẹ́nu wọn àgbọ̀ so bẹ́ẹ̀ bá ní ẹni tí ó bá ṣe wúrìdí kò gbọ́dọ̀ lọ ṣe ziyara ṣéwù tọ̀ríkà mi because the meded wà because the tabarruk wọ́n ní kì í ṣe ziyara tó lè àdíyà pé mo kàbẹ́ lọ kíyàn rárá àwọn náà ti yànnà náà ṣe àní kọ́sìdù lè mẹ́dàdì ṣe o lè lọ ṣe lẹ́rìí fún tẹ́ ẹ bá lẹ́rìí ẹ mú jáde ẹni tí ó bá ṣe wírìdí kò gbọ́dọ̀ gba wírì ọwọ́ mi lórí wírìdí rẹ̀ ẹni tí ó bá ṣe kò gbọ́dọ̀ tó gbóhùn ṣe má kí ló dé ṣẹ́gbẹ́ ògbóni ni àwọn ẹgbẹ́ ògbóni náà lẹ́ni tó bá ti ṣògbóni tí ó dẹ̀ ṣe mọ́ ikú ló kù ó ṣe máa dà bẹ́ẹ̀ níbi ipá sí lọ́hùn ẹni tó ń ṣe Kàdìríyà tó ní òkè òun ò ṣe Tìjàníyà òun ṣe Kàdìríyà Tìjàníyà ló ń fẹ́ ṣe kí lẹ́sẹ̀ òkè ìyẹn ò ṣe kéèyàn jẹ́ Kàdìríyà kó wá lóun ṣe Kàdìríyà ọjọ́ Tìjàníyà ló fẹ́ máa ṣe ìyẹn ò ṣe ó ṣẹ̀ṣẹ̀ bọ́ sójú ọ̀nà ni àbí àmọ́ kéèyàn máa ṣe Tìjàníyà kó wá ní òun ò ṣe Tìjàníyà Kàdìríyà ló ń fẹ́ ṣe ìyẹn ti dẹ́lẹ́sẹ̀ àbí ìwọ tí wọ́n ń tàn àwọn èèyàn ń bẹ tán fẹ́ sin lọ́hùn ẹ má darí wọn kúrò lójú ọ̀nà rẹ̀ àwọn mùmínì ń bẹ lọ́kùnrin mùmínì ń bẹ lóbìnrin ọmọdé ń bẹ àgbà ń bẹ tán fẹ́ sin Ọlọ́run náà wá kí ló dé tẹ́ ẹ̀ kàn ń fi àwọn sátọ̀ mọ̀ntìkíyà tẹ́ ẹ̀ fi ń darí àwọn èèyàn kúrò lójú ọ̀nà sílọ̀ ẹ fà mí tán fẹ́ sílọ̀ lẹ́nà ṣé èèyàn máa wà níbì kan yóò rí nǹkan tó ń fẹ́ adùn tó ń fẹ́ tán bẹ̀ kó lóun fẹ́ kó bẹ̀ mo bí ẹ léèrè ẹni tó kú níbì kan tó lóun bọ́ síbì kan ló mọ nítorí èèyàn lè jẹ́ Tìjàníyà ó ní Kàdìríyà ló ń fẹ́ ṣe ó lè jẹ́ Kàdìríyà ó ní Tìjàníyà Kàdìríyà ló ń fẹ́ ṣe ìyẹn ò ní kankan ṣe níbi ipá ń sin lọ́wọ́n ọba ó kù sọ́dọ̀ òun àtọlọ́hun ẹ̀ tó bá fẹ́ jẹ́ kí ní àjò òun pẹ́ ó máa ṣí kiri tó fẹ́ kí ní àjò òun pẹ́ ó máa ṣí kiri tó fẹ́ kí ní àjò òun yá kó dúró sójú kan náà tó bá ti wọnú Tìjàníyà ó lè jáde ògbóni lẹ́ ń ṣe. àti wàhálà ṣe yìí. ẹlẹ́kẹ̀jì tẹ́sí ń wí kì í ṣe ṣé Tìjàní ló wí ṣé Tìjàní ó gbé tí wọ́n ń sọ nípa Sheikh Abdulsalam al-Mashishi tẹ́ ń wí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn fatu burhanakum mo challenge yín fatu burhanakum in kuntum mina sadiqin wọ́n wá ní ó wà nù tíra Sheikh Ibrahim Niyas Sheikh Ibrahim Niyas wá ń ṣe ná kí lú ọ̀rọ̀ yẹn níbo ni Sheikh Tìjàní ti wí ẹ mú mọ́sàbẹ̀ wá àmọ́ pọ́blẹ́mù tá a níbẹ̀ ni wípé àgbà wípé gbogbo tá a bá ti bá lọ́dọ̀ àwọn àfáà wa ó perfect kí ló dé tẹ̀ ń sọ ọ̀rọ̀ àfáà yín ọ̀rọ̀ ṣéwù yín tẹ̀ fi ń ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì eri yín ò pé fa. wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal ashi. kò sí ṣéwù ọ̀hún láyé kò sí ṣéwù ọ̀hún láyé Sheikh Abdul Qadir ni o Sheikh Ahmad Tijani ni o Sheikh Ibrahim Niyas ni o Afan Dasalati ni o Sheikh Adamu ni o kò sí ṣéwù ọ̀hún láyé tọrọ wọn ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ náà Muhammad sallallahu alaihi wasallam. Maulana Sheikh Adamu ló wá sọ wípé inna i'tibara kalamillah wa kalami rasulillahi wa kalami al-ulama sawa'an fil mizan jarrun ila al-ihtimam bil qushur duna al-bab wa jarrun ila taqdim an-nafli ala al-fara'id ẹgbẹ́ yìí jẹ́ mẹ́kẹ́ ti bẹ̀sìn jẹ́ kí ẹni torí pé bọ́rọ̀ kan nù tí ó rà fáyín táfà yín kọ ọ̀rọ̀ yẹn wá ní irọ́ náà ó ti perfect jù kò sí kò lè sí mistake mẹ́ tí ọ̀rọ̀ yẹn wá jọ́rọ̀ Ọlọ́run àbójọ́rọ̀ náà Muhammad ó ti sùn. inna ittiba'a kalamillahi wa kalami rasulillahi wa kalami al-ulama. sábà wípé ọ̀rọ̀ àwọn àfà ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì tá a máa fi ń ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfà wa sọ pé
ṣé ewu wa sọ pé kẹ́ ẹ máa wá fi ṣe déédé pẹ̀lú ara wọn. جر إلى الاهتمام بالقشور دون اللباب. ọ̀rọ̀ ní ṣé Ibrahim ń wí ni ò tí ì yé yín o. taraktu lubba li ali lubbi wa taraktu likishra li ali likishri. ṣé kí Ibrahim rí bẹ́ẹ̀? ṣé ewu ní ìwọ tó o bá fẹ́ jẹ tinú ẹyin mo ti fún ọ tinú ẹyin jẹ. ìwọ tó o bá ń wá epo ẹyin máa lọ jí epo ẹyin lẹ́dìmú. epo ẹyin òun lẹ́dìmú. tẹ́ẹ̀mọ̀ ike ẹ bá ti ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ Ànábì àbí ẹ̀ ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfáà àbọ̀rọ̀ Ànábì ẹbí ṣe déédé pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfáà yín jarrun ila al-ihtimami بالقشور دون اللباب. ojúlówó lẹ jùnù èyí tí èso ojúlówó lẹ gbámù. وإلى تقديم النفل على الفرض. ẹ wá gbé náfìlà sórí ọ̀ranyàn. فالمنقذ الوحيد من هذا هو solution tó wà nínú tẹ́ ń ṣe ni. هو تمسك بكتاب الله وسنة رسول الله وسنة الخلفاء الراشدين. فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله. ayé Al-Qur'an ni o. فإن تنازعتم في شيء فردوه إلى الله. èyí tẹ́ mi mú wálé rí yẹn wà ní òmù mi ìwà tó takò. Ọlọ́run ní tẹ́ ẹ bá fà lọ wájú tẹ́ ẹ fà lẹ́yìn tó bá fẹ́ dàbí ìgbà tí ẹni pé àgbọ́ yóò fẹ́ sí ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ náà Muhammad. سنة الخلفاء èmi الراشدين. kọ́ mo wí hun ayé Al-Qur'an ló wí ìwọ mú ayé Al-Qur'an mi wá àdíìsì mi wá tó takò tèmi wí. Mùlánà Sheikh Adam wá sọ pé solution tó lè yọ wá níbi gbogbo àwọn wárátọ̀ bú tẹ dì kalẹ̀ sínú tasawufu yìí sẹ́ solution tí ó yọ wá nù àgbákò tẹ dì síbẹ̀ òun ni kí ni o al-kitabu wa sunnah ẹ padà sínú Al-Qur'ani táwa ń ké fún yín àti inú àdíìsì Ànábì sallallahu alaihi wasallam. والرجوع إليها في كل أمر ذي بال. kẹ́ ẹ máa padà síbẹ̀ gbogbo ọ̀rọ̀ ibẹ̀ solution yẹn. وكل ما لا أصل له في الكتاب والسنة فهو بدعة. gbogbo tí ó bá ti lẹ́rìí nínú Al-Qur'ani àti inú àdíìsì fọwọ́ bid'a àdádálẹ̀. وكل بدعة ضلالة. gbogbo tá a bá ti pè ní bídíà àdádálẹ̀ àánú ni. والبدعة إذا لم تؤدي إلى شرك أو كفر فلا يكفر بها ولا يكفر بها المبتدع. المبتدع. Sheikh Adam ní wa kullu bid'atin gbogbo àdádálẹ̀ kan idha lam tuaddi ila kufrin aw shirkin tá a bá kúfúrú ń bẹ a bá ṣíríkù ń bẹ fala yukaffaru biha al-mubtadi' ẹni tí ń ṣe wọn àní sọ wípé ó ti di kèfèrí àní sọ bẹ́ẹ̀ kó di kèfèrí àṣejù ọ̀rọ̀ ní pé oníbídíà kèfèrí ni. àwọn bídíà tí ó fojú wọn tí ó sọ yẹn di kèfèrí Ọlọ́run ni ó sọ Kùránì ni ó sọ bídíà tí ó sọ yẹn di kèfèrí ta ni ó sọ Ọlọ́run ló ní tíkẹ́ẹ̀tì rẹ̀ nígbà tẹ́nìkan wá sọ pé gbà náà ni pé tí Sheikh Ibrahim bá sọ̀rọ̀ ìwọ tó bá ti takò Sheikh Ibrahim ó ti wọná mo ní alẹ́ nu àgbàlagbà ọ wọná ẹni kí ló dé nítorí pé tó bá gbà tó wá lè mi ò gbà tèmi tó tí ì ṣe àmọ́ tó bá sọ pé mo takò àbọ̀ ń sọ fún yẹn pé ẹ má gbà ọ wọná ṣé iná lẹ́yìn ni èmi náà bí ṣé náà nú lẹ́yìn ni ẹ̀yin lẹ dáná ni Ọlọ́run ni ó sọ tí ó mú yàn wọná kìí ṣe yàn Ọlọ́run ló lẹ́tọ̀ọ́ àkíyà ká sọ pé lágbájá ìkèfèrí ni ó lẹ́tọ̀ọ́ sínú Ọlọ́run ni kìí ṣe yàn ẹ má bí bẹ́ẹ̀ mọ́ Al-Qur'ani ni ó júwe ẹni tí ó wọná fún wa Ọlọ́run sì ló Al-Qur'ani kò sí ṣe wù ọ̀hún láyé tí fíkìrà àwọn òní ìdìtàdì kò sí mi ò sọ pé ẹnìkan kò sí ṣe wù ọ̀hún láyé tí fíkìrà àwọn òní ìdìtàdì Ọlọ́run nìkan nígbà wọlé Kùránì first edition second edition mo bí ẹ̀rí first edition second edition third edition ọ̀dà tẹ́ ẹ bá sọ wípé ọ̀rọ̀ tí Sheikh Ibrahim bá sọ ẹni tó bá ní àwọn tako yóò wọ̀nà mo bí àwọn tíra Sheikh Ibrahim kí ló bí tàkíkù mẹ́ àbí kò sí tàkíkù mẹ́ mi ò kúkú lẹ́ mi ò blame ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n lóun fẹ́ kó ti tíra ìkànnì o ó ní Kashiful Albas àwọn ṣé ẹni tí ò mọ nǹkan tó fẹ́ wí kò mọ nǹkan tó fẹ́ wí ṣé yẹn ni ẹ máa yẹn sáré gbogbo àwọn ọmọ kéwúre àwọn mùrídìire torí wọ́n pé tí wọ́n ní làkàǹkùn wọ́n ti jókòó ti ṣe ra Sheikh Alhaji Ibrahim Niyas ata tafsiri Sheikh wọ́n dẹ̀ jókòó wọ́n ṣe tàkí mọ́ tán pé tàkíkù ni kọ́ fánà tàlíf wà tàkík ó dídí ìmọ̀mọ̀ nípa fánà tàlíf wà tàkík ó dídí mímọ̀ ni bóò ni wọ́n ti ṣe tíra bóò ni wọ́n ṣe àkàkà tíra ó dídí ìmọ̀ ni ẹgbẹ́ òkèrè tíra ní táwọn ṣe wù sọ nígbà báyìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ó da okun náà tó bọ̀ tó bá wá báyìí kò bá sì da àdísì tí wọ́n mú wáyìí bẹ́ẹ̀ ni àdísì yẹn ẹ̀sọ̀ yìí wù ni àmọ́ tẹ̀rìjíwù rẹ̀ kì í lọ báyìí àdísì tí wọ́n mú wáyìí tí wọ́n pè ń sọ yìí àpàdà báyìí pé àdísì yẹn ń kọ́ hasanu ni ìjọba tó ń pè ń tà kíkù ni so táwọn tá bá jókòó tí wọ́n ń ṣe yẹn fún kídímọ̀ ìmọ̀ fún kídímọ̀ àwọn ọmọ àlàfáà ti Sheikh Ibrahim Niyas táwa lẹ́yìn tẹ̀kàn jókòó tẹ́ pé àwọn street onísúfí ni ẹ̀yin street onísúfí tí jẹ́ sí pé ẹ̀kan wá tẹ́ jẹ ẹ̀kan mùrídìí rẹ̀ kan wá kẹta ṣáà ẹ̀ ńlá whatsapp káàrù àwọn èèyàn ẹ̀ ńlá whatsapp káàrù làákàyè àwọn èèyàn lẹ́ ń dọ̀tí òun la wá ń sọ fún yín tálùkùrá ní ń pè yín sí gbogbo tó wà sí bírí. نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. ìkan bẹ́ẹ̀ fún mi lésì wọ́n á sọ wípé àwọn ṣùrùtù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó lálàyé àlàyé gbogbo ẹ̀ ń bẹ̀ àbá wa ṣe àmọ́ ní alhamdulillah ìgbẹ́ tí ẹ bọ́dẹ̀ ṣàlàyé alhamdulillah èmi náà kí n lórí bẹ́ẹ̀
àmọ́ gbogbo tẹ́ ẹ mú wá ẹ lẹ́rìí ẹ mú wá o kò sẹ́rìí ń bẹ̀ ọ̀rọ̀ Abdulsalam Mashish tẹ́ ẹ sọ pé ìkáyà tán ní Sheikh Ahmad Tijani ni kìí ṣe pé a gbọ́ pé Sheikh Tijani wí pé nǹkan tẹ́mi ń bèèrè lọ́wọ́ yín nìyẹn Sheikh Tijani sọ pé Sheikh Abdulkadir sọ pé ẹ má sọ wípé wọ́n sọ pé Sheikh sọ pé láà ẹ má sọ bẹ́ẹ̀ fún mi tẹ̀bí nínú tasawufu lẹ sọ pé tẹ́lẹ̀ bí yàwá bẹ́ẹ̀ nàbí ẹ̀kọ́ wọ́n wá ní tí ń jẹ́ tasawufu òun náà ni at-tahalli bil-fadahil at-tahalli bil-fadahil wa at-takhalli 'an ar-radahil àwọn àbá sọ pé at-tasawufu huwa takallu bi akhlaqi as-safa'i wan-nama' tí jẹ́ bẹ́ẹ̀ nìyẹn náà tasawufu ní pé ìwà rẹ̀ bó la ṣe fẹ́ ní ìwà rẹ̀ tí wà wà ó mọ́ á fọ ìwà mọ́ kò ní sí tó wájá sí pé tasawufu nìyẹn tasawufu ló wá ní tẹ́lẹ̀ bí àbí ẹ̀kọ́ òkè tẹ́lẹ̀ bí àwa tako definition ni ọ̀nà wọlé gbà ní problem òun ni wípé èyí tí tasawufu tó lọ. ìdá ìdẹ́rì bí ààrẹ ẹ wá lọ báyìí báwo ló ti wá jọra wọn. èyí tí Sheikh Ahmad Tijani wí radiyallahu ta'ala anhu ṣé o sọ pé idha sami'tum shay'an anni fazinu bi mizani shar'i fa in wafaqa fakhuzu wa in khalafa fatruku. níta ẹ bá gbọ́ lẹ́nu mi tó bá ṣe déédéé Ọlọ́run wí ànábì wí ni ẹ lò ó tí ó bá ti ṣe déédéé ẹ jù ú nù. ṣé bí Sheikh Tijani ló wí bẹ́ẹ̀ èyí tí Sheikh Tijani wá wí yẹn ẹ wá mú bí tó ti ṣe déédéé wá pẹ̀lú kéèyàn lọ ṣe ziyara ṣe ewu kan kẹ wá sọ pé ọwọ́ gúdìdì rẹ̀ ti já ẹ mú bí tí ọ̀rọ̀ yẹn ti ṣe déédé pẹ̀lú pé bí ẹ bá fi tọ̀rí kalẹ̀ tó wá filẹ̀ nígbà náà kò ní tọ̀rí kà mọ́ kò ní kíní kan mọ́ ọwọ́ ẹ ti já kí ni túmẹ̀ tó bá já lọ́dọ̀ yín kó sọ lọ́dọ̀ ẹlòmíì tọwọ́ gúdìdì ẹ bá já nìkan kó lọ sọ́gbò mi tẹ ẹ bá dúró lórí tẹ́rìbíyà tẹ́ ń wí àwọn tẹ́rìbíyà tẹ́ ń wí tó bá yẹ pé lórí ẹ̀lẹ́ ìdúró mò ń sọ fún gbogbo ní súfì ilẹ̀ Yorùbá tasawufu lọ́jọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ń báyìí tó bá pẹ́ lórí mẹ́jẹ̀mú jájájá àwọn mẹ́jẹ̀mú jógójógó òun lẹ dúró sí tasawufu ní mustakbal ilẹ̀ Yorùbá wàláì kò ní wàláì làzim kò ní wàláì làzim kò ní nítorí wípé ẹ̀yin ṣe ni kò dájú pé àwọn ọmọ yóò ṣe ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ yín tó wà yunifásitì tẹ́ ẹ̀ rí yẹn mọ̀ ní ọmọ mi kàn bẹ̀rù wípé bí bàbá yìí bá mọ̀ kò ní sanwó skul mi mọ́ bí bàbá yìí bá mọ̀ kò ní ṣèyàwó fún mi mọ́ wọ́n ń dúró káwọn ṣèyàwó kí wọ́n lọ ni ẹlòmíì ò bá ń ṣe jẹ́ ṣe mọ́ kò yé yín ni ṣòkòtò ẹ ti fò ń léèwé ẹ̀yin náà mọ̀ pé tí mo wí òdodo ni ń ṣẹlẹ̀ nínú ilé yẹn ti mọ̀ sokoto ẹ ti fò tó bá délé ní wọn jọ ń tẹ̀yìn ẹjọ́ ń jókòó ti ẹjọ́ ṣáyé dára ọ̀yà ẹjẹ́ ẹ máa bọ̀ ní alẹ́ zikiri ń jókòó wọn jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ pé ṣe ń ṣe ló ń sọ pé haram bídíà nítorí ọ̀rẹ́ mìíràn kí lọ́fà níjọ́ tí wọ́n tó lọ yunifásitì ilẹ̀ fún wọn gẹ́gẹ́ bí záàdù tí yóò jẹ́ ìpalẹ̀mọ́ tí wọ́n jẹ́ wújà fún wọn lórí tí wọ́n ń ṣe yẹn wọ́n mọ́ tayọ pé tẹ́lifíà ní ti jẹ́ márífà mọ́ lọ́hùn tó bá ti dọ́lọ̀ mọ́ gbogbo nǹkan ló mọ̀ ẹ ṣé ìyẹn ní ọ̀rọ̀ ṣé ìyẹn náà fi ń ṣe dàlálà ní yunifásitì ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe wàláì ìyìn tí gbogbo oníṣúfì ilẹ̀ yóò bá ń ṣe lẹ́nìí tẹ́ ẹ̀ bá ti lè lọ jáwọ́ ń bẹ̀ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú jágajàga mẹ́jẹ̀mú jógójógó o lè ṣe ziyara ṣe wù mí o lè gbọ́wọ́ kan lórí ọwọ́ mi o lè ìkàtí ẹ̀ sọ pé ó lẹ́ni tí ò bá ṣe wúrì Sheikh Ahmad Tijani ó ní kìí ṣe mùsùlùmí ẹ wọ̀rọ̀ kọ́rọ̀ ìwọ ló sọ pé ó ṣe mùsùlùmí ẹgbẹ́ bí èyí tó sọ pé ẹ má ké Fatiha Salatul Fati fún Sheikh Adam ní Adéra Tijaniya ẹ má ké Fatiha Salatul Fati fún bàbá wa Yahya Agboola ní Adéra Tijaniya wọ́n ní kí ló dé ó nítorí pé wọ́n ń ṣe Tijaniya àwọn wo ni wọ́n ṣe dìfáhùn fún tasawufu tó jẹ́ àwọn tó dákọ̀ ẹ lọ ìdáná àfáà pè mí lánàá ní kí ló ṣe wà àwọn oníṣúfì mo ní wọ́n fẹ́ já wa lẹ́yìn wọ́n lẹ̀ wúlò mọ́ ń pé ká má ké Fatiha Salatul Fati fún yín mọ́ bàbá ní kò lè ẹ má ké Fatiha fún ẹ fi Salatul Fati wọ́n lẹ̀ ẹ ṣe kí ni o ṣe wọ́n lọ lóní aké Fatiha àbí ẹ ṣe fi Salatul Fati wọ́n lẹ̀ gẹ́tí ò lè ọya tún jáde sọ pé Salatul Fati ju Fatiha lọ olódù wàsíbírì náà fúsákà. máa lábí náà dẹ́rù náà rọ̀bá gun bí lọ́dà àti wọ́n lọ sí i. wọ́n ti wí tẹ́lẹ̀ wọ́n ní Salatul Fati ju Kùránì lọ ní wọ́n sọ pé ju Fatiha lọ. gbogbo Tìjàníyà ni mo wí mi ò pàfi gbogbo Tìjàníyà ẹ pèpè irú èyí tí kò dábí pé ìjọsí mọ́tàkọ̀ amẹ́lì Sofia nílé bíà ẹ pèpè Ruhul Maani tíra yẹn aburú tí ń dá lẹ́nu Tìjàníyà òkèrè òkèrè Ruhul Maani ẹ pèpè táwọn àfáà jòkó lórí ẹ gbogbo masari ti pèpè rú ẹ̀rí lórí tíra yẹn lébíà ti pèpè rú ẹ̀rí àìmọye àwọn torítoríta gidi tó yí wọ́n pé tí wọ́n ní làkàǹkùn wọ́n ti pèpè rú ẹ̀rí Senegal wọ́n ti pèpè rú ẹ̀rí ẹ̀yin tí ilẹ̀ Yorùbá kí lè ń ṣe ẹ̀ ń joyè kiri wọ́n jà sóyè àlífà Lagos state àlífà Kano state àlífà Ẹgbẹ́dá state àlífà Limọ̀ṣọ́ state tẹ́yìn jà kí sí àti àlífà Agége state ṣe bóun lóògùn tẹ́yìn jà sí ẹ pèpè ìmọ̀ kí wọ́n jòkó lórí ọ̀rọ̀ tíra yẹn tí ń dálẹ̀ ní wàhálà nínú Tìjàní òkèrè ó dẹ̀ lè fa káwọn ọmọ yín ó fojú ọ̀nà yẹn lẹ̀ tẹ́ ẹ̀ bá tètè wá solution bẹ́ẹ̀ náà ni Kàdìríyà ẹ pèpè ó di mẹ́dùwà ìlìmíyà mélòó tí Kàdìríyà pé tí ó ṣàmọ́là gbogbo wa èyí tó ẹ ká fi pèpè ìjà là ń bára wájà Al-Fuyudatu Rabbaniyya àti ìbá sọlá bàbá rere Sheikh Adam Abdullahi lórí tí wọ́n ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ṣàtàrà ti ibẹ̀ tí wọ́n kún àwọn àfáà Tìjàní àti Kàdìríyà nílò ní sẹ́wọ́n ló tí Kàdìríyà kọ lórí Al-Fuyudatu Rabbaniyya ìkànnì Abdulkadir ló ṣe Abdulkadir kọ́ ló ṣe Fuyudatu Rabbaniyya Abdulkadir kọ́ Sheikh Sayyidi Ismail òun ló ṣe Al-Baghdadi òun ló ṣe Al-Fuyudatu Rabbaniyya kì í ṣe Abdulkadir
ẹ pèpè lórí ẹ gbogbo ṣàtàhátì tó wà ń bẹ ọ̀nà wo la fẹ́ fi gbà tí ó wọnú tàwíìlì èyí tó bá wọbẹ̀ èyí tó bá wọbẹ̀ ọ̀nà wo la fi gbà dánù ẹ ṣeyún ẹ wá ń ṣe káàkiri wàkúlù adìyẹ lè nàbí yìí kọjá bá. wàkúlù adìyẹ lè nàbí yìí kọjá ọjà fàmà wúbi ufu aliwada malami obe. wàkúlù adìyẹ lè nàbí yìí kọjá ọjà fàmà wúbi ufu aliwada malami obe. fàmà wúbi ufu aliwada malami obe. àfọ̀jọ̀gbọ́n ní wàkúlù adìyẹ lè nàbí yìí kọjá ọjà. wàkúlù adìyẹ lè nàbí yìí kọjá ọjà. níta bá rí ní mọ̀nà lọ́dọ̀ àná Muhammad àwa jókòó sí tasawufu torí pé ó wá látọ̀dọ̀ ànábì ni. wàkúlù adìyẹ lè nàbí yìí kọjá ọjà. tàtọ́rùkù tẹ́yìn ń ṣe alifalisafa tó lè mẹ́ntì kí ìyá òun lè fi ń ṣe ọ̀dọ̀ ànábì kan lè jẹ́rí ìkan ẹ máa wo ó ní kò sí bó ṣe fẹ́ ya ṣé Tijani àná Muhammad ṣé Ibrahim Niyas ìkan náà ni wọ́n ṣe mẹ́ta mo wá wò báyìí mo ní ọlọ́run ọba ẹ pé ọmọ primary 1 kẹsọ pé 1+1+1 is equal to bí ó máa jẹ́ kí ni is equal to rẹ̀ 3 wọ́n wá lọ pé 1+1+1 is equal to 1 ẹ dákun kí ni ìyàtọ̀ tó wà láàárín kìrìsìtẹ́nì tó ń sọ wípé mẹ́ta lọ́kan mùsùlùmí àkídà tí wọ́n ń gbé kiri kò sí àkídà Islam ṣé àná Muhammad ṣé Tijani ṣé Ibrahim Niyas ọyọ kan lámẹ́ta àkídà àwọn oníkiri ó lè léyìí àwọn ni wọ́n ṣe àkídà tèmi ṣe ń lè wé nǹkan tó ń ṣe yóò mọ̀ ń pẹ̀ iná mo ṣe Christian theology mo dẹ̀ ṣe church history ẹni bá ṣe kọ́ọ̀sì méjì tí mo sọ yẹn gbogbo nǹkan tẹ̀ ń sọ tẹ̀ ń di ìfà ẹ̀rọ yẹn ó máa mọ̀ wípé kò sí nǹkan wọn àgùntàn tó rò bí olùṣọ́ àgùntàn ó rò pé kẹ́lìmọ̀ yẹn ó rò pé bérédé ọ̀rọ̀ wọn olùṣọ́ àgùntàn tó rò pé kẹ́lìmọ̀ lásán ni ó mọ nǹkan tó ń sọ tó bá ṣe àkídà àwọn Christian theology wàá mọ̀ wípé Trinity ni wọ́n ń pè Trinity àwọn ọ̀jọ̀gbọ́n tó rí wọn pé tí wọ́n jẹ́ àwọn scholars nínú Christianity wọ́n gbà pé kò sí nǹkan tó ń jẹ́ Trinity nínú Christian. wàkúlù adìyẹ lè nàbí yìí kọjá ọjà. Professor Aṣáájú sọ bẹ́ẹ̀ àgbà rẹ́fúẹ̀lì nílẹ̀ Yorùbá yìí Professor Aṣáájú nínú àwọn professor tó ti retire professor ní LASU àgbà rẹ́fúẹ̀lì ni tó ṣe ìwé oríṣiríṣi nípa Christian Trinity àti Christian theology. Professor Kúpọnú ọ̀yìn wà LASU wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ọ̀gá wọn nìyẹn ní pé ọ̀rọ̀ mẹ́ta lọ́kan kò sí nínú ẹ̀sìn àwọn ẹ̀yin tẹ́yìn ò wá lẹ́sìn lẹ́tún wá wò ìdúró ẹ̀sìn lẹ́sìn nítorí pé ọ̀rọ̀ mẹ́ta lọ́kan yẹn ibi ń bo ló ti ń bọ̀ ọ̀dọ̀ àwọn Buddha ló ti ń bọ̀ Buddhism ẹ̀sìn Buddhism lóní ẹ̀sìn ló lóní àtẹ̀yìn àdọ́tì ẹ̀ ẹ̀yin mùsùlùmí náà tún àdọ́tì ẹ̀ lọ́dọ̀ wọn ṣé Tijani àná Muhammad ṣé ọyọkọlá kò ṣe já mọ nǹkan tẹ́ ń sọ. wàkúlù adìyẹ lè nàbí yìí kọjá ọjà. ìmọ̀nà tó bá látọ̀dọ̀ ànábì òun gangan lẹ́bẹ̀ẹ́sẹ̀ rí lẹ́wọ̀. wàkúlù adìyẹ lè nàbí yìí kọjá ọjà. àwọn ò ní gba mẹ́ta lọ́kan kò sí mẹ́ta lọ́kan ní Islam kò sí. fàmà wúbi wúfu aliwada máa lámú yobi fàmà wúbi wúfu aliwada máa lámú yobi. wà máa wò bí tí wọ́n bá fi tán bá sọ lẹ́tọ̀ wàdá àfààní o pàtì tí ọba ti wá lọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ náà Muhammad. sítorí pé ìtọ́lọ́ wọn bá wí ni pé wá sí bẹ̀rẹ̀ náà fùsákà. máa lẹ́bí náà dẹ́rù náà rabbahum bil ghadati wal ashi. ẹ má fọ̀rọ̀ ṣe é wù ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ẹ má fọ̀rọ̀ ṣe é wù ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ Ànábì má kò jọra wọn. yuriduna wajhahu wala ta'du aynaka anhum turidu zinatal hayatid dunya wala tuti man aghfalna qalbahu an dhikrina wattaba hawahu wa kana amruhu furta. gbogbo onísúfí mẹ́sẹ̀jì wà ní fún yín ẹ padà síbi alukurani ẹ padà síbi ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. gbogbo ṣéwù tẹ́rìbíyà tó bá fẹ́ júwe márífà fáwọn èèyàn alukurani ti tó fún ọ ọ̀rọ̀ Ànábì ti tó fún ọ ìgbésí ayé Ànábì ti tó fún ọ àwọn àfáà wa àwọn ṣéwù wa nínú tàríkà tí a bá ojú ọ̀nà yìí lọ́dọ̀ wọn ṣáájú tí wọ́n bá júwe Ọlọ́run fún wa tí wọ́n bá júwe tàsọ́wùfù fún wa ó di dandan ká gbà ó di dandan ká tẹ̀lé tó bá ti ṣe déédéé pẹ̀lú ntọ́lọ́run wí àti Ànábì wa Muhammad wí gbogbo ọ̀rọ̀ tá a bá nínú tírà àwọn àfáà wa tó bá jásí pé ọ̀rọ̀ yìí ó ní ìdí ká ṣàtúnṣe ẹ̀ ẹjá ṣàtúnṣe rẹ̀ pẹ̀lú tàkík ká má dúró lórí pé ṣé wùwá ló wí ṣé wùwá yẹn wọ́n ṣànábì Ọlọ́run o ṣé wùwá yẹn wọn kì í ṣe Ọlọ́run wọn sì ṣànábì Ọlọ́run wọ́n lè wí ọ̀rọ̀ tó jásí pé ilé ìyá onídìí àtúnṣe ẹjá ṣàtúnṣe wọ́n lè wí ọ̀rọ̀ tí ṣé òun sọ yìí ó kàn ní ìdí tẹ̀fsírì ní ká ṣàlàyé ẹ̀ ìtẹ́ wàá fi ṣàlàyé yẹn yóò wá jẹ́ minal kitabi wa sunnah. subhanallah wa bihamdihi subhanallah. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.